káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yin náà bá wò ẹ fi kọ́gbọ́n àwa náà á wò a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lẹ́ni ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lẹ́ni ó yá ẹ wá lọ. àṣírí kan ni mo fẹ́ sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lónìí. Kí ni àṣírí? Kí ni àṣírí tó wà nínú ìgbésẹ̀ tí Alhaji Oriyomi Hamzat ti gbé? Mi ò mọ ẹni kankan o, mi ò rí ẹni kankan rí. Ṣùgbọ́n bí n bá ṣe wòlé lọ́run, bí Olúwa bá gbé mi dìde fún orílẹ̀-èdè Nàìjíríà, kò sóhun tó ń ṣẹlẹ̀ tí Ọlọ́run ní fi hàn mí. I'm here to tell the whole world what is the secret behind Alhaji Oriyomi Hamzat action based on the issue that transpired between Pastor Agbala Gabriel and Muideen. Hallelujah. I want to tell everybody kí lóhun tí ó ṣẹlẹ̀ gangan, kí ni ìdí tí Alhaji fi ṣe nǹkan tó ṣe yẹn. Tẹ́ bá ṣàkíyèsí kankan ẹ rí wípé Alhaji Oriyomi Hamzat mama fọ̀rọ̀ yẹn wọnú ara ni. Please make sure you share it, make sure you comment, and make sure you like it. Today I will be exposing the secret. Hallelujah. What do I mean by exposing the secret? I will let you know when I get there. Ṣùgbọ́n ohun tí wọ́n kà mọ̀ ni pé ẹ̀wọ̀n kan sìn. Look at that brother Muideen. You see, there are a lot of audios tá à ń gbọ́ nípa. Ṣé rí ohun tí ó mú mi sọ̀rọ̀ ẹ́ pé mi ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Agbala Gabriel mọ́. I'm not saying anything about Agbala Gabriel. I'm talking about the secret behind what Alhaji Oriyomi Hamzat did. Why did he do that thing? What actually led him to do that? What is the inspiration behind that action? Please, I'm only trying to wait for larger congregation. That is the reason I'm just trying to take my time. Actually, I don't have much time. I just want to wait for a larger congregation before I share that secret. Hallelujah. Maybe I should do it this way. Before I share the secret, let me quickly use this medium to pray for people of God. Let me quickly pray. But I'll be here this morning to share that secret. The secret behind Alhaji Oriyomi Hamzat action concerning Pastor Gabriel and Pastor Agbala Gabriel and Muideen. Hallelujah. Oríṣiríṣi ọ̀rọ̀ láti rí táwọn èèyàn ń gbé. I saw a post from Madam Lise Anjorin saying a lot of things, different people. But post kan tó wá trigger mi láti ti wá online. Tẹ́ bá rí report on nǹkan tí mo ń ṣe tẹ́lẹ̀. Arákùnrin kan wà tá a ṣe lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run máa lo agbára rẹ̀ láti tú arákùnrin yẹn sílẹ̀. Amen. So ohun tó trigger mi láti wá sórí afẹ́fẹ́ láàárọ̀ yìí òun ni pé mo rí post kan níbi tí Alhaji Oriyomi Hamzat ti sọ̀rọ̀ kan wípé wọ́n kọ́ ti post yẹn bí ẹni pé wọ́n sọ̀rọ̀ pé ohun kan tí ò bá ti di tọlọ́pàá ipe nǹkan tí ò bá ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá. Hallelujah. Ipe ṣùgbọ́n àwọn wá sáré coming. Hallelujah. Àwọn wá sáré coming. So now kí ni ohun tí mo fẹ́ kí gbogbo àwọn orílẹ̀-èdè mọ̀?
Kí ni ohun tó inspire Alhaji Oriyomi Hamzat láti come in? Number one, you are not a Christian. Number one, you do not belong to anybody in Christianity. Number two, you are a Muslim. The question I want to put before everybody watching, everyone, what is the relationship between Christian and Muslim? Is there any interrelationship? Do we have anything together? Do we have anything in common? What actually caused the reason why a Muslim person will interfere in a case that concerns Christian? This case has to do with Christian body. This case has to do with Christian personalities. This case has to do with someone who is a Christian. But look at it. Nobody is coming in. Why is it a Christian personalities and Muslim personalities that got involved in this? I have to tell you the secret today. Hallelujah. Please make sure you share it. Let this video go viral. I'm a prophet to the world. I'm a word prophet. And that's the reason we are raised for this end time revival. Wherever you are watching the broadcast, I am raised for the end time revival. For the coming of our Lord Jesus Christ, the light must shine. We have to speak as the truth. The truth must be revealed. Hallelujah. What is the reason behind it? Why should Alhaji Oriyomi Hamzat intervene in a case that concerns Agbala Gabriel, a pastor, a man of God, Jesus' disciple, somebody that has to do with Jesus Christ? What does Muslim brother has to do with something that concerns Jesus Christ? As many of you that are watching me, wherever you're watching me from, I want you to know the secret behind it today. Hallelujah. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, kí n tó tún sọ ohunkóhun, ṣe rí ohun gbogbo máa ń ṣẹlẹ̀ fún ìdí kan. Mi ò ní fà kókó wá ṣòfò rárá. This broadcast will not be more than 30 minutes broadcast. I was called, is a child from the Church of God. Please, as you are joining it, please share it, like it, comment it. Please help me to copy Alhaji Oriyomi Hamzat. Help me to copy Pastor Agbala Gabriel. Help me to copy everyone. I will expose the secrets today. Now, let me try and flash back to previous memories. There have been several issues where people from the Muslim intervene into Christian issues, where people from Christian, but I never think most of Christians, they don't mostly intervene in something that has to do with Christian. Please, Margaret Kolo, wherever you're watching from, please help me to share this. Help me to share this message. If you have shared it, I will be prophesying to your life. I am a prophet that God has raised for this end time revival. I'm emphasizing, why should Muslims intervene in what that has to do with Christianity? It is very rare we see Christians intervene in issues that concern Muslims. What is Alhaji Oriyomi Hamzat? What is it trying to establish? What is it trying to initiate? What is Alhaji Oriyomi Hamzat bringing out? I want to charge you. The fire will come out. There will be bursting of fire. Hallelujah. Ohun tó lọ fún ni iná ń jó àránṣán mi ò sínú rẹ̀ lọ́n tẹ́lẹ̀ lè fọ́ pa ìdá ẹ̀sà. Òtítọ́ ọ̀rọ̀ ògbúrò ní ká má sọ. Wò mí nítorí pé kò sí agbára tó tọ́jú náà jẹ́ agbára Jésù sá. Àìlè sọ òtítọ́ òun ló mú kí orílẹ̀-èdè rí bó ṣe rí lónìí. Nítorí pé à ń fọwọ́ ra òtítọ́. I have to make some point clear this morning. Hallelujah. Please, I'm still trying to wait for larger crowd. As many of you that are watching the broadcast, make sure you are sharing it. Make sure that you comment and make sure you like it, because I know you will learn something here today. I've seen Alhaji Oriyomi Hamzat bringing out several posts
trying to defend himself. Alhaji, you don't need to defend yourself. Please, I repeat again, Alhaji Oriyomi Hamzat, you don't need to defend yourself. Maybe it's a bit of a share Arakio Yabi. Hallelujah. Be what share Arakio Yabi. Alhaji, let me tell you, if you know that what you did is right, you don't need to bother yourself. Why? I am here today to reveal the secret behind your action. Why did you have to take up that case? Why did you have to be that forward? You are saying it this morning, or an other more person. You are Alhaji Oriyomi Hamzat sọ pé he quickly intervene the case of being into police custody or whatever. I know many Muslim scholars now, they have been ready to hear what actually where I'm driving at or what I want to bring out of this. I will tell you the secret today. I will tell you the secret right now, and I don't want to care. Ohun tí Olúwa bí mi dé fún pé ìsọjí gbọ́dọ̀ dìde, òtítọ́ gbọ́dọ̀ farahàn, agbára dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀. Hallelujah. Gbogbo ọkàn tó ń gbọ́ mi, mo fẹ́ kọ́kọ́ gbàdúrà fún àwọn èèyàn, so that I want to have a larger audience. I want this message to go viral. I want Alhaji Oriyomi Hamzat, I want him to speak on this. I want all Muslims to speak on this. I want every other denomination to speak on this. This secret I want to reveal this hour. I want everybody to speak about it. But before I make the declaration, before I reveal this secret, I want to pray for people. Let me quickly commit people, because most of you use your resources, your data, your phone, everything, your strength before you get the devices available. I want to pray for you. Let me quickly pray for a set of people before I reveal this message. Please, as you are joining, make sure you share and make sure you comment on the comment section. Hallelujah. Kí n tó sọ kí ni àṣírí tó wà nídìí ohun tí Alhaji Oriyomi Hamzat ṣe, jẹ́ kí n sáré gbàdúrà fún gbogbo ọkàn tó ń wò mí láàárọ̀ yìí. Ògo ni fọ́lọ́run ní òkè ọ̀run. Ẹ gbọ́ ohùn Olúwa sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé kíyèsí, ó ní ohun gbogbo tí mo dá dáradára ni. Wò mí gbogbo ọkàn tó ń wò mí láṣà ní wákàtí mi kí n tó fi wò mí. Mo sọ lórí ayé rẹ gbogbo àìdára èyí tó ń mú ìbànújẹ́ wọnú ayé lórúkọ Jésù. Ọlọ́run pa wọ́n lẹ́nu mọ́. Lórúkọ Jésù, gbogbo àìdára tó mú ẹkún àbí òṣè wọnú ìgbéyàwó rẹ, everything that you have been experiencing that is not giving you joy, I decree by the power of the name of Jesus, the Lord silence it now. In the mighty name of Jesus, the Lord cancel everything that is not bringing joy in your life, everything that is not bringing joy in that your marriage, everything that is not bringing joy over that your child. They are nullified tonight. They are nullified this moment in the mighty name of Jesus. The Lord said I should tell somebody, here that sorrow, that thing that you have been crying upon, the Lord is turning your sorrow to joy. Oh, thank you, Jesus. The Lord told me. He said when the wine was finished at the wedding ceremony, Margaret Kolo, I will pray for you. You are the first person to see your comment. I will pray for you. But I want to pray for everybody that come across this post or that will be watching this post before I reveal the secret behind Alhaji Oriyomi doing that thing to Pastor Agbala Gabriel, a Muslim and a Christian. I will reveal the secret. You know this thing has been on before now. You know this issue has been on before now. All the Muslim and Christian issue, I will tell you, why should Alhaji Oriyomi Hamzat, why should he intervene? I'm coming there. Let me quickly pray for people of God. I want to use that medium to reciprocate of your resources that you are using to watch us, to connect with us. Hallelujah. The Lord said I should tell you, at a portion of time when the ceremony is going on, the wine got finished. I don't know what you are facing in your life. Maybe your life has been on a smoother platform. You have been enjoying your life.
tó dẹ̀ mú gbogbo kò sí ó dẹ̀ sọ di ọ̀pọ̀. Oh, medali kuba ya kwaria deye kebo siri and ha. Yaga be duli jiria no se lofi eloya kuma sinha. Holy Ghost brade ye kebo se endale kabo siri and ha. Bi Jesu ba le wa ni mi gbọ̀ngànà tí àìní di ọ̀pọ̀ tí ìkorò dẹ̀ gbádùn. Orúkọ Jésù ìwọ tó wò mí gbogbo ìkorò ayé rẹ lọ́wọ́lọ́wọ́ ó yá kó máa parẹ́. Lórúkọ Jésù kó máa parẹ́. Ìkorò ayé rẹ kó parẹ́. Ìkorò ayé rẹ kó parẹ́. Ìkorò iṣẹ́ rẹ kó parẹ́. Ìkorò ilé ọmọ rẹ kó parẹ́ bẹ́ẹ̀. Líyàdàbà kwari adéyà kábọ̀ sẹ́rí adékébù ndà. Brada yẹ kábọ̀ sẹ́rí adéyà bóso tó ń darí ya. Gbogbo nǹkan sáyẹ́ntì nípa àwọn fẹ́fẹ́ pa ọ́ lẹ́kùn yẹn. Jésù ló ní kí n sọ fún ọ. Jésù ní kí n sọ fún ọ nítorí pé òun wà níbí. Everyone that call me, I keep on telling them, if you are ready to receive Jesus, má ṣàníyàn mọ́ ogun ayé rẹ parẹ́ nìyẹn. That's the first thing I played before them. If you are ready to receive Jesus, please help me to tell one of the teacher or tell mommy that the scripture that I have on my phone, that scripture that I put there, that you help me to put it somewhere. I want to read the scripture. How? Where's my second phone? Hallelujah. I want to read the scripture. That scripture, go and give it to mommy. That you bring the scripture out for me. I want to read it here myself. I want to read the scripture that I put on that post for you, so you will know that scripture is the secret. But before I go there, I'm praying for you. As many that join the broadcast, Jesus ní kí n sọ fún ọ pé ìkorò tán nínú ayé rẹ. Jésù sọ àìní, máa gbọ́, ó sọ di ọ̀pọ̀ níbi ìgbéyàwó yẹn. Ó wá mú ìkorò. Do you know that immediately you are not having sweet life again? Automatically it begins to be a bitter life. Even if you are not physically eating the bitterness, when the sweetness that you are enjoying is no more, the next sensation is bitterness. Àwọn yẹn níbi ìgbéyàwó yẹn bí ayé ọ̀pọ̀lọpọ̀ náà ṣe rí lèyí. Ó ṣe kó jẹ́ pé ìgbé ayé ìbẹ̀rẹ̀ yẹn dà. Ṣùgbọ́n dé ìkórìtà kan, dídára yẹn kò wá yọjú mọ́. Ó wá dàbí ẹni pé ìkorò ni. Jésù ní kí n sọ fún ọ lónìí lórúkọ Jésù. Ọwọ́ tó dáa dòdò nínú ayé rẹ lórúkọ Jésù iná mú pa bẹ́ẹ̀. Lórúkọ Jésù iná Ọlọ́run mú pa. Ọwọ́ tó dáa dòdò lórí iṣẹ́ rẹ látòun lọ lórúkọ Jésù ìdá kọlù ọ. Lórúkọ Jésù ọwọ́ tó dáa dòdò lórí ọmọ rẹ tó wá sọ ẹni tó ń sáré káàkiri tó wá sọ ẹni tó ń dààmú lórí ọmọ. Ọwọ́ tó dáa dòdò lórí ọmọ rẹ ọwọ́ náà lórúkọ Jésù ó lọ dà lọ́wọ́lọ́wọ́. Radabo zalia de yekaba tu area da yakaba suria. Yegere kaba kubari na wasu tobi kana basilia da. Rada yakabo seria da yegebo site yegebendu da bakaria. Leader because seria da. Latu ni lórúkọ Jésù iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ sí gbádùn padà. Every one of you, peradventure you are not able to connect with this broadcast live, or you later encounter it, make sure you put your call through to me. Make sure you put your call through to me. The Lord has given the mandate for the end time revival, and He said, as many of you that are ready to receive Jesus, He said that as I declare the name of Jesus upon your life, that your solution is established. As many of you that are watching me this hour, I declare upon your life that in the name of Jesus, receive your solution. In the name of Jesus, receive testimony. In the name of Jesus, receive breakthrough. Oh, Riadale Poshataliana. Bumi moderi pe efi kan ru tade. Ridali Shataya Kwaria Periana. Mori efi kan ru tade. Iná máa jó àrá máa sán. Iná máa jó àrá máa sán. Gbogbo àpá tó ń wò mí, mo sọ fún ọ pé iná máa jó àrá máa sán. Ẹ máa retí ìṣẹ̀lẹ̀ agbára kan tó máa lálẹ́ wò. Come, just come to this side. Just tell mommy, hold up. Just tell mommy, whenever I say you bring this phone, that this is what I want her to show for me, okay? That she continues using it, using it. Hallelujah. Iná máa jó àrá máa sán. Agbára Ọlọ́run ó máa fa ilẹ̀ ìyá lórílẹ̀-èdè yìí láìpẹ́ nítorí pé ìsọjí máa lálẹ́ wò. Ìsọjí ìgbà ìkẹyìn máa lálẹ́ wò. Ẹ wò mí, mo sọ fún gbogbo ènìyàn ohun tá a nílò láwùjọ yìí. Wò mí, no churches need any message. The only message we need now is ẹ̀mí mímọ́. Iná ẹ̀mí mímọ́ kó máa jó.
We don't need any of that. People in the way ẹ máa lépa ìjọba Ọlọ́run àti òdodo ẹ̀. Ó ní gbogbo èyí tó kù láòfin fún wọn. Wò mí ní ìgbà tí àwọn wòlíì Ọlọ́run sì wà lójú iṣẹ́. Ó gbọ́dọ̀ gbòòrò wòlíì kò má wà níbi. Hallelujah. Okay, let's just imagine that Elisha or Elijah was available at this generation. Gbogbo ìwọ tó ń sọ tó ń wẹ̀ sáwọn ọ̀ṣọ́ lọ́wọ́ àbí olóòlọ́wọ́ ó jẹ́ tó sọ bẹ́ẹ̀. Hallelujah. Wò mí èmi ní ọlọ́mọ ìdè bí Elijah àti Elisha ẹ̀ràn yìí. Ìdí ní ọjọ́ pé we are here to say the truth. Mo ní ìṣẹ́jú mẹ́wàá díẹ̀ láti gbàdúrà fún ọ. Please, many people I know after this broadcast, many will be calling me. Ohun tí mo nílò ní ìsọjí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìsọjí. Hallelujah. I want to use, I'm still in the mood of praying. I will pray for you. You see, as I'm praying for you, as I'm making this broadcast, the only thing you need to do is just two things. Number one, make up your mind to forsake your sin. And you believe in the declaration I'm making upon your life. Believe in the declaration I'm making upon your life. Let me tell you, most so all of them there. Mi ò gbọ́dọ̀ pariwo orúkọ Jésù lórí ayé rẹ ká yẹ wọ bákan náà. Margaret Kolo, I will pray for you. I will pray for you. I'm telling you, I will prophesy for you before I leave this broadcast. Hallelujah. Wò mí, ohun tá a nílò ní ilé mímọ́. Mo padà sí ìrántá fún mi, mo rí èéfín mú jáde. Gbogbo kan tó ń wò mí lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ kó sọ̀rọ̀ yìí pé kó pariwo yìí. Jẹ́ kí n sáré gba àdúrà yìí. Wò mí nípa ìwé ìfẹ́ lọ́run. Ó jẹ́ wọlé lọ́tọ́ náà máa fún mi ní orin. Mo fẹ́ lo ìran tí mo gbà yẹn láti fi kọrin. Ẹ̀mí mímọ́ bú jáde. Ẹ̀mí mímọ́ bú jáde. Jẹ́ káyé mọ̀ pé wọ́n nìkan lálágbára. Aha, mo sì fẹ́ gba orin yẹn ni o. Ìran tá a fún mi, àwọn tó mọ̀ mi tí máa wà nínú iṣẹ́ ìránṣẹ́. Ìran ni mo máa fi ń kọrin. Òun ló máa fi fún mi ní ìgboyà pé orin yẹn ò ní ṣaláì mú ìṣẹ̀lẹ̀ jáde. Àmọ́ mi rí èéfín ńlá lẹ̀wò tó dábẹ́ ni pé bí rọ́kẹ̀tì tó èéfín ńlá lẹ̀wò iná ń jó àrá sàn. Ẹ̀mí mímọ́ bú jáde. Ẹ̀mí mímọ́ bú jáde. Jẹ́ káyé mọ̀ pé wọ́n nìkan lálágbára. Ẹ̀mí mímọ́ láti inú ayé àwọn wòlíì Ọlọ́run. Ẹ̀mí mímọ́ láti inú ayé àpọ́sítélì Fọlọ́lá. Ẹ̀mí mímọ́ láti inú ayé àpọ́sítélì bàbá Ọbádáyé. Ẹ̀mí mímọ́ láti inú ayé bàbá àpọ́sítélì Bóṣe Mọ́ládé. Ìyáálébú darí àlejèrè àná wọ́n ṣe lò. Ìyẹ́gábádọ́ àlè ní wọ́n ṣe líbìdìrí àná wọ́n kà á. Ìyágbó àrí àdáyàgàbó sòtò ní ogun ọ̀rọ̀. Oh my God, ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Gbogbo ìwọ kan tó ń wò mí mo sọ lórúkọ Jésù. Iná ẹ̀mí mọ́ kó bí ayé rẹ̀ wò. Oh my God, iná agbára Jésù kó la ayé rẹ̀. Wò mí gbogbo ọkọ̀ ìwọ tó bá lè gbàgbọ́ tó bá lè kọrin yẹn pẹ̀lú mi. Ẹ̀mí mímọ́ bú jáde. Ohun tó ń sọ tó ní lórí ilẹ̀ ayé rẹ̀. Ogun tó ń bá ọ dúró ní ìṣẹ́jú méjì sí ìsìn. Ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ bí ká wà nínú ìpàdé ìsọjí nìkan. Tó ìsọjí kan ló ìsọjí afẹ́fẹ́ làwọn náà yóò. Ìsọjí orí afẹ́fẹ́ rẹ̀ gbogbo ìwọ kan tó ń wò mí. Ìsọjí orí afẹ́fẹ́ rẹ̀ dúró lórí ẹsẹ̀ rẹ̀. Wàá máa sọ ìwọ ogun tó bá mi dúró lónìí. Inú ẹ̀mí mọ́ gbìyànjú mi. Ẹ̀mí mímọ́ bú jáde. Ẹ̀mí mímọ́ bú jáde. Jẹ́ káyé mọ̀ pé wọ́n nìkan lálágbára. Tó bá dé kóta kan, jẹ́ káyé mọ̀ pé wọ́n nìkan lálágbára. Jẹ́ káyé mọ̀ pé wọ́n nìkan lálágbára. Mo mi níbi tó ti sọ yẹn, ohun tó ń sọ ni pé ogun yẹn nínú ẹ̀mí o kò tún gbọ́dọ̀ bá ọ dúró mọ́. Lẹ́yìn ìpàdé yìí ogun ayé ò gbọ́dọ̀ bá ọ dúró mọ́. Ìwọ tó ń wò mí mo sọ ogun tó bá ọ wọnú program yìí. Ogun tó bá wọnú broadcast yìí lórúkọ Jésù. Ẹ̀mí mọ́ gbé mi. 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 Ogun yẹn rogo ó ti ṣe léwọ̀. Ogun tó bá wọnú broadcast yìí lórúkọ Jésù. Ẹ̀mí mọ́ gbé mi bẹ́ẹ̀. Rádá bí torí àlè kára mọ́sá tó eyegeri adaya náà wọ́n sì lè di tún dáa. Lá wàsá tó bí kiri àdáa. Gbogbo kan. Rí dájú wípé o connect mọ́ mandate. Èyí ni mandate tá a bẹ́ẹ̀ de fún ìsọjí ìgbà kẹyìn. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run many ministers of God. I
I received call from some fathers yesterday, and I want to appreciate all the fathers that are calling. The Lord will continue to uphold you. I received call. Many people are telling me that I should go and meet somebody. I should go and meet. I want to meet Baba, Prophet Taiwo Ojo. I want to meet oríṣiríṣi àwọn ọ̀ṣọ́ lọ́wọ́ dárúkọ. I want to meet Agbala Gabriel. Everyone, sir, I celebrate the grace of God over all the fathers. Ṣùgbọ́n mo sọ fún gbogbo ènìyàn ohun tí Olúwa gbé àwa dìde fún òun ní ìsọjí ìgbà ìkẹyìn. Go and check the history. I am the first prophet that first of all talk about the unity of the body of Christ. Hallelujah. My posting for console page me like mo ṣì ń sọ mo tẹnumọ́ nígbà tí àwọn redeemed tí bàbá dé tí bàbá sọ pé I know the solution to this nation, which is Jesus. Tí bàbá fẹ́ dárúkọ Jesus. Èmi olówó kan wọ́n mi sí bàbá èmi wọ́n kọ́ sọ fún bàbá pé Olúwa ní àwọn àti ìyá love of Christ. Ipe Olúwa ní kó lọ polongo ìyìn Jésù. Hallelujah. Gbogbo ọkọ̀ tó ń gbọ́ mi ní ìṣẹ́jú méjì, because I may not have the full time to really pray for you, but I want to tell you that my spirit is praying for everyone. Amen. Lọ kọ́lẹ̀ gbogbo ọkọ̀ tó bá ti wọ program yìí tó dẹ̀ share ó dá mo yọ̀ǹda orí ọ̀fẹ́ yìí èyí tó wà nínú Jésù tí ò lòdì wọn. Gbogbo ìwọ ọkọ̀ tó ń wò mí lọ́wọ́ tó lè rí mi wò ní ìkẹtí tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí ó dá lórúkọ Jésù mo sọ àṣẹ látòrí àgbélébùú lónìí ó yẹ kó ṣẹ́gun òkun nínú ayé rẹ̀. Oh my God, tó o bá lè rí mi wò ó ń wò mí lọ́wọ́lọ́wọ́ máa ṣàbíyàn bẹ́ẹ̀. Olúwa ní kí n sọ ní ìṣẹ́jú márùn-ún máa wo ohun tó máa ṣẹlẹ̀ sí ọ. Ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tí mo ti ń sọ̀rọ̀ yìí ni o, that you can watch this broadcast live. Olúwa ní kí n connect mo sopọ̀ mọ́ agbára orí àgbélébùú. Gbóhùn Olúwa Bíbélì ṣá sọ wípé ó ní gbogbo igi kíkí tí a bá ti gbé a ó fà á tú. Àṣà àti kọ́ pé Olúwa lọ́wọ́ ní kẹ́ fọ́lọ́ balẹ̀ fún wọn kọ́ máa gbọ́ tiẹ̀. Mo sọ lórí gbogbo ọkàn tó bá ṣe àbẹ̀lẹ̀ ọkọ̀ tó ń wò mí. Gbogbo ọwọ́ òkùnkùn nínú ayé rẹ̀ lórúkọ Jésù kò parẹ́. Ọwọ́ òkùnkùn lórí iṣẹ́ rẹ̀ ó yá kó máa parẹ́. Ìwọ tó ń wò mí yẹn mo kí ọkùnrin rẹ̀ torí pé kò ní ṣàìṣẹlẹ̀ bẹ́ẹ̀. O ò dẹ̀ ní ṣàì ní ẹ̀rí. Mo dàpọ̀ mo má jẹ̀ mọ́ agbára àgbélébùú. Gbogbo iṣẹ́ òkùnkùn lá ní kí n tẹnumọ́ ní ìṣẹ́jú yìí. Gbogbo iṣẹ́ òkùnkùn lórí iṣẹ́ rẹ̀, lórí ìgbéyàwó, lórí ọmọ, ìwọ tó bá lè rí omi gbé dání gbé omi yẹn torí pé àṣẹ ń jáde. Mo sọ lórúkọ Jésù àgọ́ ara rẹ̀ tá a ti gbé lọ sínú ibùjókòó ìpàdé àwọn ẹ̀mí òkùnkùn. Gbogbo ilé iṣẹ́ rẹ̀ ayé rẹ̀ tá a ti gbé kúrò lára rẹ̀ tó ti wà nínú ibùjókòó àwọn ẹ̀mí òkùnkùn. Ó dá mo tọwọ́ bọ́nú agbára àti àṣẹ àjíǹde Jésù mo tọwọ́ bọ́ má jẹ̀mú orí àgbélébùú lórúkọ Jésù. Ọwọ́ òkùnkùn lára ó yẹ kó parẹ́, ó yẹ kó parẹ́, ó yẹ kó parẹ́. Ọwọ́ òkùnkùn lórí iṣẹ́ rẹ̀ kó parẹ́ bẹ́ẹ̀. Ọwọ́ òkùnkùn lórí iṣẹ́ rẹ̀ kó parẹ́ bẹ́ẹ̀. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ó dẹ̀ máa rí ẹ̀rí gbà. Father, I want to bless you because of what you have done at this hour. I commit every prophetic direction upon your hand. Holy Spirit, take over now and let there be testimony. Glory be to the Lord in the highest. In Jesus' mighty name, I pray. 5 minutes before I say the main message I want to talk about, Alhaji Oriyomi Hamzat. 5 minutes, I want to use this minute to prophesy. If you are live on this broadcast, I want to prophesy for you. Margaret Kolo, are you still there? Margaret Kolo, are you still there? I want to prophesy to you. If you are there, say loud, say amen. Let me see your amen. Margaret Kolo, are you there? Brother, Kabo, Sidi, and Eureka, the Abo, Shetili, and Abasoto, Nahabia. Holy Ghost, Likarabo, Sidi, and Ha. Margaret Kolo, I pray for you by the power and the name of Jesus Christ. Every confusion over your life, at this hour, the light of God will liberate you. Every conviction that you are revolving within. Margaret Kolo, I saw you within a circle. You are revolving in just one circle. You are confused. You are just treading one circle. The Bible says, I will tell you, the light shines so bright that I cannot comprehend. In every circle of conviction, I liberate you now. Let there be open doors.
Margaret Kulu, are you still there? Are you still there? I want to know if you are not there. If you are not having your amen now, I move to the next person, brother. Kalebo Serianda. Retali Kapo. Likaya na Yakabo Setilianda. Holy Ghost, brother Lekabo Serianda. I only have 10 minutes for this session of prophecy that I will prophesy directly to your life. So, and I believe that as many of you that are ready to live your life with Jesus, you are ready to forsake sin, you are ready to live your life for Christ alone. Go and write it down. Your testimony is certain in the mighty name of Jesus. It seems as if my grace is not there. I want to prophesy in the next 2 minutes. And if your life on this broadcast, let your amen be louder. I decree over everyone. I don't know what you are facing in your life. The Lord has to tell you, there's somebody that you have been changing things. Do you know what it means? Instead of you to buy new, the ability to buy new, you do not have it once. But the whole money you have used to change the whole thing, that thing you are changing, the way I'm saying it, just like a car. The car is old, it's developing fault up and down. For you to get a whole money to buy new is a challenge. But you can borrow almost 100,000 of money to buy a new engine. And many people are wondering that the whole money you have spent on changing and innovating things is even up to you to get new car. But the challenge is that for you to get that new car, the money to get the new, you don't have it. You don't even have it. But the accumulation of the whole amount you have spent is almost in totality amounting to all getting new one. The Lord said, I pray for you. Do you know what that means? It is the spirit of failure. That spirit that said you will not make it. I decree to somebody watching me now or hearing me, the spirit that said that they want to waste your time, the spirit of time waster, I attack them by the fire of the Holy Ghost. In the mighty name of Jesus, every spirit of time waster upon your life, your career, your business, your marriage, I attack them. In the mighty name of Jesus, the mighty hand of God will destroy them. That spirit that said they want to waste your time, I decree in the mighty name of Jesus that the Lord will destroy their forces of your life. The Lord shall tell someone, those of you that are involved in trading, especially agricultural trading, how? Peradventure, maybe you are an intermediary. You go to the farm, get all the goods, then you distribute to the markets. The Lord said that there are agents that are devourers. They are devouring agents that are working on all people that are trading, especially in agricultural sectors. The Lord said to tell you, you will use your mouth. As many of you that are watching the broadcast, you will use your mouth. If you are dealing with maybe agricultural trading, selling or trading products from agriculture, it may be animal, it may be crops, it may be any other thing. The Lord said I should rebuke the devourer. Are you with me? Are you ready? You will speak louder. You say, in the name of Jesus. If you are ready, those of you that are involved in agricultural activities, put your call through to me. The Lord said you should use 1 bottle of water. I will tell you what to do with that bottle of water. Just remind me whenever I put your call through. You said, man of God, you said that the Lord said we should call you those of us that are involved in agricultural activities, that we should pray with a bottle of water. Let me tell you, we don't need to waste our time. The name you have been given is a strong tower. Do you know what I mean by a strong tower? The place has been built for our rescue. Do you know the meaning of tower? The place that have been built for your rescue. So let me tell you, the rescue has been established in the tower. The only thing you need is just run to it. And do you know the condition? The condition is there. It's only the righteous that can enter there. And that is why most of the churches today, I said it somewhere, many people are now struggling to preach genuine salvation. They are packaged salvation. Excuse me. Can we package salvation? Èèyàn lè fi kàrámọ̀ sí ìwàásù ìgbàlà ni. Àní ẹ sọ fún àwọn èèyàn pé kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀. I was praying with somebody. Mo bèrè lọ́wọ́ ẹ̀. Ṣé o ti ní Jésù? Ó ní bàbá òun tó wà nù Jésù ti pẹ́. Wọ́n á bèrè lọ́wọ́ bàbá.
ẹ̀ṣẹ̀ ń kọ́ oṣẹ́ ti kọ́ ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ rẹ̀ sílẹ̀. Ó ní bàbá gbogbo wa náà lẹ́lẹ́ṣẹ̀ máa sọ fún point blank àwẹ̀. It is very clear. Ṣùgbọ́n Jésù ní ẹ jẹ́ mímọ́, ẹ jẹ́ pípé bí èmi náà ti jẹ́ pípé. So don't accept the fact that you are born of flesh, that you have the grace. It's not something bad for me now. Everybody they rely on that grace that only of your Lord to one. Do you know that? Do you know what it means by grace? God in your race. Do you know what it means? Taking away all things that have to do with this earth, putting on that the Lord, putting on the holiness, the righteousness of God alone. That is when you can be a grace. Do you know what it means by to be a grace? It means that you being a sheep to other. Not that you yourself, but you being a grace. Other people will enjoy you. You don't get that message. Okay, bí àpẹẹrẹ sìn, wọ́n sọ pé orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́ jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ jẹ́ lábẹ́. Bí àpẹẹrẹ sìn, àwọn onígbàgbọ́ tá ṣe wà lórílẹ̀-èdè yìí. Ó yẹ ká jẹ́ bí orí ọ̀fẹ́ lórílẹ̀-èdè yìí. Kò yẹ kí àwọn onígbàgbọ́ wà lórílẹ̀-èdè yìí kí ogun èṣù máa jà wá. Tá a bá tiẹ̀ ní àwọn ẹlẹ́yà tó kù tẹ́ pé wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ àbọ̀nkún. We Christians we supposed to be a grace distributor, or we're supposed to be agent of grace. Kì wọ́n ti pé káwọn onígbàgbọ́ yẹn àwọn káwọn pé àwọn àbí orí ọ̀fẹ́ pé a lè dẹ́ṣẹ̀ pé àánú. That is the common slogan now. Àánú kò gbà jẹ́. Do you know what it means? Mercy. Mú ẹni tó mú àánú dé ni Jésù ló mú àánú wá. Ṣé èmi àti ẹ can we stand as a mercy to our land? Ó yẹ kó jẹ́ wípé bí Abraham ṣe jẹ́ àánú nígbà tí wọ́n fẹ́ pa ìlú Gòmárà àrùn tá fẹ́ pa ìlú yẹn. Abraham wà ńbẹ̀. Olúwa sọ nítorí pé ó wá sọ máa ń gẹ́ni èèyàn òun kan wà ńbẹ̀. Abraham dúró bí àánú lórí ilẹ̀ yẹn. Ìwọ níbi tó wà sí Christian, ṣé a lè fi ọ́ pé àánú? Ìwọ ó jẹ́ Christian, orílẹ̀-èdè ẹ̀dẹ̀ wà nínú ìdààmú. I used to tell people in my environment, they know me. It was when I get to my community, that community did not have light for couples of years. I told them, if I'm truly a prophet of God, the light will come. That is what it's all about. Are you being a mercy? You must be grace in the environment that people will enjoy. Hallelujah. Please, I'm just here to drop this short message. As many of you, I want to boldly say, I say it publicly now. Call my number. They will put my number there and pin my number there. Most of my broadcasts, my number is always there. Anybody that needs solution, you need solution, irrespective of denomination, Christian, Muslim, or whatever you have, call my number. I decree upon everyone watching me that the mighty hand of God will locate you for great deliverance. The mighty hand of God will locate you for great liberation. The mighty hand of God will locate you for great transformation, and your life will experience a turnaround in the mighty name of Jesus. Now, kí ni ìdí tí Alhaji Oriyomi Hamzat ṣe gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ Agbala Gabriel? Kí ló kan Christian àti Muslim? Kí ni ìdí tí Alhaji Oriyomi Hamzat gbọ́dọ̀ fẹ́ dá sí ọ̀rọ̀ pastor? Kí ló kan Alhaji lórí ọ̀rọ̀ pastor? Alhaji Oriyomi Hamzat, I called you again. Alhaji Oriyomi Hamzat, mo lè fẹ́ jẹ́ kí Alhaji Oriyomi Hamzat fẹ́ kó sọ̀rọ̀. I want Alhaji to talk. Alhaji, I want you to talk. Ìdíre Olúwa ló sọ fún mi bẹ́ẹ̀. Hallelujah. Osoko tó tẹ̀lé kí tó jáde máa bí lọ́wọ́ Ọlọ́run kí ni ká ṣe. Mo gbọ́ ohun yẹn ẹ mọ́dẹ̀ fún mi ní ìtọ́ni. Ẹ ti rí Bible verse mo fi síbẹ̀. Ìdí tí Alhaji Oriyomi Hamzat ṣe gbọ́dọ̀ fi sọ̀rọ̀. Òun fẹ́ sọ fún yẹn. Fún gbogbo ẹ̀yin tí ẹ ń nílẹ̀ Alhaji Oriyomi Hamzat. Ohun tẹ́ ẹ ṣe yẹn ẹ máa tẹ̀síwájú.
oníkálùkù máa rí èsì ẹ̀ láìpẹ́. Gbọ́ John rèé ó sọ̀rọ̀ ó ní Master, this is Luke 9 verse 49 to 55. ó ní Master, we saw a man using your name to expel demons, and we stopped him because he wasn't of our group. Look at what Jesus said. The Bible says, Jesus said, don't stop him. Hallelujah. I know many of you now, like, you'll be dazed. You'll be so dazed that you want to hear what this prophet wants to say about Alhaji Oriyomi Hamzat. Alhaji Oriyomi Hamzat have done something great. I'm not supporting him. I don't know. Let me tell you, as a prophet, I know some spiritual mystery that is there. But that particular action of standing in gap, that is what I want to use here. Ẹ jẹ́ kí n túmọ̀ ẹ̀, ó ní arákùnrin kan ó sì wá bá Jésù. Ó ní Jésù, àárí arákùnrin kan tó ń lé ẹ̀mí èṣù jáde ní orúkọ rẹ̀. Àwa sì bá wí wípé kó dáwọ́ dúró. Ṣùgbọ́n Jésù sọ wípé ẹ má ṣe dá a lẹ́kun. That is where I'm going. This is the message. I am Prophet and Apostle Jesus' testimony that come with the revival of the end time. One Christianity. Ẹ̀rí pé nígbà tí mo gbé mandate yìí jáde, ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé mo ti rí àwọn kan wọ́n castigate mi, wọ́n ní ṣe lè mọ ohun tó ń ṣe. Alhaji Oriyomi Hamzat, ṣe rí nítorí ohun tí mo gbọ́ tí Alhaji Oriyomi Hamzat sọ yẹn, Alhaji Oriyomi Hamzat ni màá wá ọ̀nà àti lọ kí. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá ní nọ́mbà Alhaji Oriyomi Hamzat, ẹ jọ̀ọ́ ẹ bá mi send nọ́mbà Alhaji Oriyomi Hamzat mi. Mo fẹ́ pè wọ́n for the first time. Tí n bá dẹ̀ máa pe Alhaji Oriyomi Hamzat, máa pè wọ́n lórí live by. Èmi ò kí ń sábà relate mọ́ àwọn èèyàn. Ṣùgbọ́n bí wòlíì tí ló gbé jáde, wòlíì àgbáyé. Ohun tí Alhaji Oriyomi Hamzat ti ṣe, òun ní nǹkan tí a pè ní one Christianity mandate. Hallelujah. Ìṣọ̀kan gbogbo àwa, kí mo pé gbogbo àwa ọmọ Ọlọ́run, tá máa sọ nípa ọmọ Ọlọ́run, Muslim, aláwo, oníṣègùn, ọlọ́ṣun, oní gbogbo ẹ̀, ẹjọ́ ta ló dá wọn? Ọlọ́run ni o. Hallelujah. Ọlọ́run ni o. Amen. I will be attending to call very soon. Just call me. Pè mí wọ́n gbàdúrà fún. Amen. Arákùnrin yẹn ó lọ bá Jésù. Jésù á rí arákùnrin kan ń lé ẹ̀mí èṣù jáde. Bẹ́ẹ̀ náà ni Jésù ní kí n sọ fún gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Alhaji Oriyomi Hamzat, ohun tí wọ́n lọ ṣe láàrin Pastor Agbala, Gabriel àti Muideen, ẹ lọ bèrè gbogbo ẹni tí wọ́n máa Alhaji Oriyomi Hamzat, ẹ lọ bèrè bí wọ́n ti pàdé ẹnìkan tó ń pè ní wòlíì ẹ̀rí Jésù rí. Ẹ lọ bèrè, mi ò mọ̀ wọ́n rí, wọn ò mọ̀ mí. Social media náà ló máa jẹ́ ká ti pàdé ara báyìí. Mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé Alhaji Oriyomi Hamzat, bóyá ẹ̀yin gan lọ́nà fẹ́ lò láti gbé ìsọjí ìgbà ìkẹyìn gan dìde. Torí ọ̀pọ̀lọpọ̀ láti ń kígbe pé a nílò irinṣẹ́ ìsọjí. Ó ṣeé ṣe gan bí àwọn Muslim gan lọ́nà máa lò báyìí láti fún wa ní irinṣẹ́ ìsọjí yẹn. Kò ní ṣe pẹ̀lú ibikíbi tó bá ti wá. Ẹ wò mí, ó dìgbà tí a bá tó clarify bàríà tó wà láàrin wa yìí. Ẹ dẹ̀ mọ̀ ohun tó ṣẹlẹ̀. Ẹ rí pé láyé ìgbà àwọn bàbá ńlá wa, àwọn bàbá wa ọlá, àwọn mọ́sẹ̀lẹ̀mọ́dé, ẹgbẹ́ gbogbo nǹkan yóò ṣẹlẹ̀ nítorí pé agbára Ọlọ́run wà, nítorí pé àwọn ènìyàn tí Ọlọ́run pè ló wà lójú iṣẹ́. Kì í ṣe àkókò yìí tí ọ̀pọ̀lọpọ̀ ti yọ̀lẹ, ọ̀pọ̀lọpọ̀ tó wà lójú iṣẹ́ bí ìkọ́ Ọlọ́run, àwọn jẹun ló pọ̀, mo lè fi gbogbo àyà sọ, jẹun ló pọ̀ ṣá. Èèyàn mélòó ló ń wá ojú Ọlọ́run? Èèyàn mélòó lè gbààwẹ̀? Èèyàn mélòó? Ẹ̀mí mímọ́ ó dọ̀wọ́ ẹ̀. Ẹ wò mí, ohun tí mò ń sọ rèé. Alhaji Oriyomi Hamzat, kí ni ìdí tẹ́ ẹ gbọ́dọ̀ fi dá sí ohun tó ní ṣe pẹ̀lú Christian láti rí pé ẹ ò gba èṣù láàyè? Ìdí tẹ́ ẹ fi ṣe ohun tẹ́ ẹ ti yàn yín gan lè má mọ̀, ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ̀ pé ohun tẹ́ ẹ ṣe yẹn ó ní àtìlẹ́yìn Ọlọ́run nínú.
ẹ lọ wo Luke 9:49-55. Arákùnrin kan wá bá Jésù pé a rí àwọn èèyàn bí Alhaji Oriyomi Hamzat ní ìgbà yẹn nígbà tí Jésù kan wà. Hallelujah. Ó ń lé ẹ̀mí èṣù jáde ní orúkọ Jésù. Alhaji Oriyomi Hamzat wọ́n tilẹ̀kùn mọ́ ẹ̀mí èṣù. Wọ́n fẹ́ jẹ́ kí èṣù ríṣẹ́ ṣe láàárín ohun tó ní ṣe pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àti ẹni tó fẹ́ gbàlà. Ohun tó ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni ohun tí Alhaji Oriyomi Hamzat, èmi ò sọ nípa ohun mi, èmi sọ ohun tí àwa rí bí wọ́n ṣe mú Muyideen lọ sí ọ̀dọ̀ Agbala Gabriel, ìyẹn nìkan lè mi sọ. Wípé wọ́n mú Muyideen lọ, wọ́n dẹ̀ intervene, wọ́n dẹ̀ sort amicably. Hallelujah. Wọ́n ṣe kí ni o? Wọ́n ṣe iṣẹ́ tí arákùnrin yìí náà ṣe. Wọ́n wá béèrè lọ́wọ́ Jésù. Èmi náà wá ń sọ̀rọ̀ bí agbẹnusọ fún Jésù Kristi, bí ìránṣẹ́ Ọlọ́run, bí wòlíì àgbáyé. Wípé ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí afẹ́fẹ́ lórí ọ̀rọ̀ Alhaji Hamzat, ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n that single act wípé wọ́n dá sí yẹn, ohun tí wọ́n ṣe ni pé wọn ò fẹ́ gba èṣù láàyè. Adẹ̀rí nínú Bíbélì pé Jésù kọ́kọ́ sọ pé ẹ má ṣe dá Alhaji Oriyomi Hamzat lẹ́kun. Òun ni mo ṣe wá sọ láàárọ̀ yìí, àṣírí tí mo wà bẹ́ẹ̀ mú fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín bèèrè kí ẹ sọ wípé ó ní àwọn ènìyàn mi kó tó gbogbo nímọ̀ nítorí pé kò sí ojú ẹ̀mí, ojú tọ́pọ̀lọpọ̀ kan fi ń lò tó fi ń rìn, ó kàn ń rìn sáni. Hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ ní òye tẹ̀mí, ẹnìkan tó dẹ̀ lè kọ́ni jù ní ẹ̀mí mímọ́. Gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ kò sẹ́ni tí mo mọ̀ nínú wọn, ṣùgbọ́n ohun tí ẹ̀mí mọ́ ń sọ fún mi àti ìtọ́ni tí mò ń gbọ́ tí ẹ̀mí mọ́ ní kí n sọ òun ni mo sọ fún ọmọ Ọlọ́run. Ohun tó mú kí Alhaji ṣe bẹ́ẹ̀, Alhaji gan á rí pé létà táwọn kan ṣe gan wọ́n lè fẹ́ máa blame ara wọn nítorí pé wọn ò mọ̀ pé ẹ̀mí mọ́ ló tì wọ́n jáde kí a lè ṣe kí ni ká lè lé ẹ̀mí èṣù jáde. Hallelujah. Ẹ̀mí èṣù yẹn òun ni Ọlọ́run lo Muslim. Ibi tí mo wá ń lọ rẹ̀, ibi tí màá ti wá parí ọ̀rọ̀ rẹ̀, mo wá fẹ́ fi àkókò yìí sọ fún gbogbo àwọn Alhaji, gbogbo àwọn múmìnà ẹgbẹ́ Ọlọ́run tóbi, Allahu Akbar. Omi, all these intonations, all these wordings or anything, wo mi wò, ǹjẹ́ o mọ̀ pé ní ọjọ́ àgbéǹde àlùkìyámà tí gbogbo wa máa lọ jíyìn níwájú Allah, Ọlọ́run tó rán gbogbo wa wá sáyé ní ẹjọ́ tí gbogbo wa lọ jíyìn. In short, please, I want a Muslim person to comment. I want to see the view of a Muslim person. Ọ̀rọ̀ ìlú máa sọ máa jẹ́ kí n fẹ́ pẹ́ díẹ̀. Ọ̀rẹ́ kan ṣoṣo tí mo ní láyé Muslim. Ọ̀rẹ́ mi kan ṣoṣo tí mo ní láyé Salami Teslim Salami. Láti kékeré tán bá ń ṣe léyá màá wà ńbẹ̀. Èyí tí ó bá wù mí jẹ màá jẹ, èyí tí ó bá wù mí jẹ nínú jẹ. Táwọn náà bá ń ṣe program àjọ̀dún, ó wà ní chọ́ọ̀chì mi. Hallelujah. Ohun tí mo fẹ́ fàyọ ó ní pé ẹ wò mí, ẹ̀sìn kan ló máa gbé wa dé àlùjànnà. Ẹ jọ̀ọ́, ṣé mi ṣá make mistake o, ṣé àlùjànnà náà ni thank you. I have one of my students who happen to be a Muslim, so she's the one that is guiding me. The Lord bless him. Hallelujah. Ẹ̀sìn wa kọ́ ló máa gbé wa dé àlùjànnà. Hallelujah. Ó mọ ohun tó máa gbé wa dé àlùjànnà àti ọ̀run, òun ni iṣẹ́ ọwọ́ ẹ̀, ohun tó bá ṣe. Ọ̀rọ̀ yẹn sọ pé ó ní ohun tá a bá ti fúrúgbìn la máa ká. Ṣe rí ìsọjí ìgbà ìkẹyìn tí ẹ̀mọ́ fẹ́ gbé dìde àti mùsùlùmí àti kírísítẹ́nì àti kìrìsìtẹ́nì, wọ́n mi gbogbo wa ní ẹ̀mí mọ́ máa bẹ̀ wá wò. Ẹ ṣàkíyèsí pé ní ìgbà tí ẹ̀mí mọ́ dé ní yàrá òkè, Bíbélì ní pé gbogbo wọn ní ó bẹ̀rẹ̀ sí ń fi èdè tó sọ̀rọ̀. Òun lẹ́sẹ̀ rí ohun tó ń ṣẹlẹ̀ sí Muslim world báyẹn. Ẹni pé àwọn Muslim kan sọ pé wọ́n ń gbẹ̀mí mọ́, kò tí ì yé yín, ìsọjí ń bọ̀. Gbogbo tẹ̀sí tẹ̀rí ẹ̀mí mọ́ ti ń pìpì ẹ̀ kankan. So gbogbo Muslim àti Christian, ẹ jẹ́ ká múra ìsọjí wọn. Ẹ wò mí, gbogbo ohun tá à ń ṣe yẹn, ẹ ò tí ì mọ ohun tó ń ṣẹlẹ̀. Nípa ọ̀dọ̀ Ọlọ́run, mo mọ̀ pé Ọlọ́run máa gbé iṣẹ́ ìdìde. Ẹ máa ṣẹ́rí àìní agbára ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bí ìkọ́ Ọlọ́run, òun ni olùjẹ́ wọ́n lè venture to something. Bàbá, tí o bá mọ̀ ẹ́ pé ọ̀tọ̀ ní kó máa pe Ọlọ́run Babalọ́lá,
ọ̀tọ̀ ni kí o mọ̀ pé Babalọ́lá farahàn ẹ́. Hallelujah. Ohun tí mo sọ yẹ wòmí àwọn tí Jésù farahàn nígbà tó jíǹde àwárí kì í ṣe pé a gbọ́ nínú ìtàn. Wòmí èmi rí àpọ́sítélì Babalọ́lá ó farahàn èmi ni. Ìdí ní ìtọ́jú pé tí máa ń sọ̀rọ̀ àbí tí máa ń wà nínú ìpàdé mo máa ń sọ fáwọn àjẹ́ wòmí tí àjẹ́ ẹ̀ bá dá ẹ lójú má wulẹ̀ pàdé mi lójú àlá. Ẹ mọ̀ pé àìtó nǹkan ní kò yẹ tí máa sọ pé fẹ́ pàdé mi lójú àlá jẹ́ sọ̀rọ̀ wọ́n nà wọ́n jáde síta wọ́n nà wọ́n já ṣeré ọwọ́ àjàlétẹ̀ ló Èlíjà ọba tí ń jẹ́ ilé àlefìrí ìjà ọba tí ń jagun ọ̀run àti ayé tẹ́nikẹ́ni ò tó bá àtìgbàgbàgà èjìrí bíbélì náà wọ́n sàálì àmọ́ fàábì tún ìdá náà sàá wùmí tó bá jẹ́ pé lóòótọ́ ní nǹkan tó gbé dání dá ẹ lójú sà wà jáde a máa ṣeré ọwọ́ wọn náà wọn nínú ìsọjí wọn máa ń béèrè àjẹ tó bá wà ń gbé jáde sà èyí ti ṣe Bíbélì sọ pé ẹni tó ń gbé inú àwọn àjọ tó ń gbé inú ayé lọ ta ní ìwọ òkè náà ṣe Bíbélì omi mò ń bọ̀ oh my God ẹ wò mí ẹ jẹ́ ká gbé léètì ẹ jẹ́ kí ìsọjí bẹ̀rẹ̀ Alhaji Oriyomi Hamzat olóòrán ní kí n sọ fún yín bẹ́ẹ̀ ìdí tẹ́ ẹ fi ṣe ohun tẹ́ ẹ ṣe ẹ̀mí mọ́ ló tì í sí gbogbo ẹ̀yin àfáà Ọlọ́run níbi tí mo wà àfáà kan wà lọ́dọ̀ mi báyìí sìn mo mọ̀ ọ̀pọ̀ lọ́rọ̀ mi lọ́wọ́ lọ́dún yìí mo ti lọ bá àfáà yẹn sọ̀rọ̀ àfáà yẹn ní gbogbo ohun tá à ń sọ yìí mo mọ̀ pé àwọn bàbá kan àwọn bàbá àgbàlagbà àwọn àfáà ńláńlá tó yẹ kí mo ṣe lè salute àwọn àfáà ńláńlá yẹn ní èdè Muslim I salute all the great àfáà àwọn àfáà gidi ni mò ń sọ àwọn àfáà gidi ni o I'm talking about a real àfáà I salute you àwọn tó jẹ́ pé wọ́n dúró nínú òtítọ́ nínú àdúrà wọn àti ẹ̀sìn wọn tí wọ́n dẹ̀ ń ṣe òdodo I salute you ẹ jẹ́ ká jọ gbé Ọlọ́run tóbi fún àwọn àfáà yẹn sára lé wa sálà ẹ jẹ́ kí Allah Akbar God bless you ẹ jẹ́ ká tún jọ gbé Ọlọ́run tóbi ní orí àwọn àfáà yẹn lẹ́ẹ̀kan sí Allah Akbar yes ẹ yóò ń bọ́ ànábì ní sára lé wa sálà àbí a great prophet ẹ rí ohun tí ó tún mú gbogbo ọ̀rọ̀ yìí wọnú ara ni pé ìsọjí ìrúsókè ìgbà ìkẹyìn that is my only focus. Alhaji Oriyomi Hamzat directly you are creating a platform for revival. Gbogbo iṣẹ́ tẹ́ ń ṣe yẹn orúkọ mi ni wòlíì àti àpọ́sítélì ẹ̀yìn Jésù olúwa ní kí n sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ àyípadà ẹ̀ ń tún ayé ṣe ẹ̀ ń gba ọkàn là ẹ wò mí you are creating a platform for revival. Ẹ rí i pé bẹ́ẹ̀ náà ṣe ń ṣiṣẹ́ yẹn náà èṣù ò jẹ́ kó lè dé sinmi hallelujah ó dùn mí ó jẹ́ ohun tó ń ká mọ́ ń bá ẹnìkan sọ̀rọ̀ mi ò mọ kí ló wá sọ fún àwọn bàbá yìí kí ló dé tí sọjí ìṣọ̀kan ò jáde nígbà tí àwọn kan sọ fún mi pé kí n lọ sọ́dọ̀ Agbala Gabriel lọ sọ́dọ̀ pásítọ̀ Táíwò Òjó kí n lọ mo sọ fún àwọn ènìyàn ohun tá a gbé lé mi lọ́wọ́ yàtọ̀ my mandate is the ẹni pé mo ń ṣe broadcast kan wòlíì ìṣẹ̀lẹ̀ kan sọ̀rọ̀ ohun tí mi ń ṣe in my community wọ́n mọ̀ mí I'm the one that I'm running in the community arena mo pè ní community union ẹ̀wọ̀n àfà ìwé abẹ́ ọlọ́tún ní àbúrò kóhun tó jẹ́ èèyàn sáà ní let's come together let's have a prayer they know kábíyèsí ìlú mi mọ̀ mí hallelujah all these things we are creating a platform ṣẹ́ni nígbà tí ìsọjí wọn máa lálẹ́ o agbára ń bẹ bí ìta àtijọ́ àwa la ò sin bàbá bí ìta àtijọ́ a ní àṣẹ ń bẹ bí ìta àtijọ́ o àwa la ò sin bàbá bí ìta àtijọ́ agbára ń bẹ bí ìta àtijọ́ lọ sá because the moment we can have a modernized generation the moment we can have a better improved technology more than the previous àṣẹ ń bẹ bí ìta àtijọ́ lọ sá ògbóni fọ́nà ní òkè ọ̀run kí n tó máa lọ́wọ́ ọ̀tọ̀ ń wò mí orúkọ mi náà ni wòlíì àti àpọ́stélì ẹ̀rí Jésù tí mo bá yẹ mọ̀ sí wòlíì àgbáyé ọ̀rọ̀ tí mo wá sọ náà ni kí ni ìdí tí Alhaji Oriyomi Hamzat tó gbọdọ̀ dá sí ọ̀rọ̀ pásítọ̀ Alhaji àti pásítọ̀ ìdí náà mo ti fi hàn nínú Bíbélì yẹn nítorí pé ká lè lé ẹ̀mí èṣù jáde lórí ọ̀rọ̀ yẹn ìdí ni ẹ̀ tí ẹ̀ dẹ́fi pé èṣù òrùṣẹ́ṣe ṣẹ́rí gbogbo wọn ariwo kékèké tẹ́ ńlá yìí ká yẹn èṣù ara ń kan èṣù ni wòmíwò Jésù dẹ̀ ti dé fún ìsọjí ìgbà kẹyìn
gbogbo ọkàn tó ń wò mí tó tún máa wo fọ́nrán yìí lórúkọ Jésù yóò dára fún lórúkọ Jésù ọ̀nà rẹ yóò là lórúkọ Jésù ògo Ọlọ́run yóò fa àwọn ayé rẹ gbọ́ gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin bàbá ohun tí Olúwa gbé mi jáde fún ni ìsọjí ìgbà ìkẹyìn ẹ jẹ́ ká jáde a nílò ohun èlò fún ìsọjí yìí we need more than this then ní àfikún arákùnrin tá à ń ṣe lórí ẹ̀yẹn gbogbo ìwọ kan tó ń ran àwọn èèyàn lọ́wọ́ náà má jẹ́ kó rẹ̀ má sọ pé nítorí ohun tó ń ṣẹlẹ̀ ó sì yé bóyá ní Muslim line ní Christian line in other arena ṣùgbọ́n ẹ gbọ́ o gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run náà gbogbo àwa àfáà náà gbogbo àwa ikọ̀ àti ìríjú náà ẹ gbọ́ ẹ jẹ́ káwa náà máa ṣe òtítọ́ àti òdodo ṣùtì ẹ jẹ́ ká máa ṣe òtítọ́ àti kíni òdodo ẹ jẹ́ ká máa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ mo sì ń sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run that brother me within life mo gba Ọlọ́run gbọ́ tí Ọlọ́run bá fún mi lórí ọ̀fẹ́ bí Ọlọ́run bá ràn mí lọ́wọ́ tí Ọlọ́run bá dẹ̀ gbé ìlọ́wọ́ dé fún mi I will still look for means to restore brother Muideen. Mo mọ̀ pé Pastor Agbala Gabriel náà he will be working on it. Mo mọ̀ pé Pastor Alhaji Oriyomi Hamzat bóyá orúkọ mo ti lè fún Alhaji màá fún Alhaji lórúkọ láìpẹ́. Èmi ni mo sọ olóyè Sunday Igboho di revivalist. Olóyè Sunday Igboho is a revivalist. Ẹ lọ kọ́lẹ̀ mo tún sì máa connect sí olóyè Sunday Igboho. This prophet ẹ kí n máa lò bẹ́ẹ̀ torí nínú broadcast wọn lọ sọ bẹ́ẹ̀ Saheed Ire that prophet they call him say pé wòlíì náà làwọn náà pé lóríṣiríṣi accept a good hallelujah it is through him yes sometimes I even speak with Koiki Media I spoke with him nígbà tó ní one international number ṣé ẹ rí ẹ lọ kọ́lẹ̀ má jẹ̀mọ́ tó lágbé mi lé mi lọ́wọ́ òun ló máa ru orílẹ̀-èdè sókè fún àtúnṣe by the grace of God I'm still networking revivalist olóyè Sunday Igboho èmi ni mo sọ olóyè Sunday Igboho ní revivalist èmi ni mo kọ́ sọ àdúrà prayer point kan mo sọ lórí broadcast mi òun làwọn kọ́ lọ sọ de prayer àwọn ọjà sọ lókèlè kan Sunday Igboho prayer hallelujah ẹ lọ kọ́lẹ̀ Ọlọ́run prepare platform fún ìsọjí ìgbà kẹyìn ṣe nígbà tí àwọn ọlọ́mọ àwọn bá máa padà wá tí wọ́n máa dé ọwọ́ ogun èṣù onílé kí ló ta ló ń jẹ́ ogun èṣù lọ́jọ́ ogun Ọlọ́run gbogbo tó ń ṣẹlẹ̀ yìí is a preparation for the end time revival ẹ máa wo tó máa ṣẹlẹ̀ ẹ lọ kọ́lẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí Ọlọ́run á ti bẹ̀rẹ̀ ìsọjí ìgbà ìkẹyìn orílẹ̀-èdè Nàìjíríà ṣe padà bọ̀ wá ní orílẹ̀-èdè tí gbogbo ayé ń bọ̀ wá tẹríba fún Ọlọ́run nínú ẹ̀ gbogbo ayé ni mo pè Nigeria is still coming to be a nation that the whole world will bow down for his goal. Write it down. My name is Prophet Jesus Testimony, the word prophet. I want to celebrate God over this opportunity. As many of you that are watching the broadcast, I want to bless you. And I want to pray that you are blessed in the name of Jesus. I pray for you that the Lord wants to bless you. Please don't forget, share this, support this platform, and you shall be blessed. The Lord bless you all in Jesus' name. Ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.